àsùnmọ̀ ló sọ́jọ́ bíi táyé ń gbọ́ oríkì lọ́mọ ló sọ́jọ́ bíi láṣẹ ń jó àsùnmọ̀ ló sọ́jọ́ bíi táyé ń gbọ́ oríkì lọ́mọ ló sọ́jọ́ bíi láṣẹ ń jó ìrìn àjò nínú ayẹ̀dá wàṣà kọ́ ìrìn àjò nínú ayẹ̀dá wàṣà kọ́ àìmọye ara ló ti sàn kọjá láyé ń bí àsùnmọ̀ àìmọye èjì ló dé ti jà ó tó dúró màá dúpẹ́ fọlọ́run alásùnmọ̀ kò rí ẹgbẹ́ oríkì lọ́mọ màá dúpẹ́ fọlọ́run alásùnmọ̀ kò rí ẹgbẹ́ àsùnmọ̀ wá ṣe púpọ̀ ọdún láyé oríkì lọ́mọ wá ṣe púpọ̀ ọdún láyé wá ṣe 100 kò sámi nínú owó pẹ̀lú àlàáfíà kò sámi àsùnmọ̀ ló sọ́jọ́ bí oríkì lọ́mọ èèyàn mi ń àdìsá ó sọdún èyí lójú ẹ̀mí àwa láṣẹ ń jó òun sá láṣẹ ń yọ̀ alhamdulilayi abá ẹdúpẹ́ àsùnmọ̀ ẹ̀mí ẹ̀yà ṣe púpọ̀ ọdún láyé oríkì lọ́mọ ẹ̀mí ẹ̀yà ṣe púpọ̀ ọdún láyé ẹ̀mí ẹ̀yà ṣe púpọ̀ ọdún láyé àsùnmọ̀ every May is your month gbogbo May 5 is your day every May is your month May 5 is your day. Every May is your month, May 5 is your day.